Africa Content TV. Ṣé wọ́n lé mi kúkúkú níjẹ̀ tó wọlé? Ẹ fún mi ṣàdúrà méjì kó dára tiẹ̀. Ẹ jẹ́ kójú pàdú sọ̀rọ̀ kíkì tó wọlé. Ẹjọ́ tún pàdú sọ̀rọ̀ pé wọ́n lé mi kúkúkú níjẹ̀ tó wọlé. Olóyè aṣọ̀gbọ́n lórí kí olórí àbámọ́ òkè yókèlè nígbà bò ní sáfísáfí nígbà bò ní sáfísá yókèlè sáfísá yókèlè. Ìbá kí olórí ní wà lóní, ìbá olóyè aṣọ̀mọ́, ẹ̀ẹ́dẹ̀rẹ́ mi jọ. Ìbá wọ omi dúdú fojú dára, ojú dára kò lè ṣọ́, kò lè ṣọ́, kò lè yẹ̀kọ́. Aṣọ ọdún ewu òsì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Kò lè ní ìbáwọ̀.